Good morning. This video is going to be very, very short because this is not my main show. I saw a video recently. Just now I saw a video. And I want to play that video and I'll come back for proper details. Wọ́n ní ọmọ kékeré kan ṣolóògbé. Mo fẹ́ kẹ́ sáré gbọ́ video yẹn. This is not my main show. Mi fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ ní kéèsì Mohbad kó ṣẹlẹ̀. Mo sáré fẹ́ pé àkíyèsí yín sí nǹkan yẹn. So ẹ sáré wò bóyá máa tẹ̀rí show yẹn. Okay, this is the show. Mo ṣe gbọ́n sin. Ẹ máa gbọ́. 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 Èpè òbí wọ́n máa ń sọ pé ọmọ gbọ́dọ̀ gba èpè òbí. Wọ́n ti sáré gbélé yìí o. Ṣẹ́rí. Nítorí ẹ̀kọ́ láì mọ̀ pé bí wọ́n ṣe fọ̀bẹ tí ìyá wọn lọ́rùn. Ẹ̀yin tèmi Lizzy Anjorin ti sọ̀rọ̀ nípa ikú ọmọkùnrin kan tí ó jẹ́ ọmọ ní hip hop tí wọ́n pè ní Destiny Boy tí wọ́n ní ó jáde ní ayé ní ọjọ́ wo ní bóyá àná àbí ìjẹta. Arábìnrin yìí ó ti sọ̀rọ̀ nípa rẹ̀ ìyẹn Lizzy Anjorin yóò sì sọ wípé káwọn èèyàn ṣí rẹ̀ títí yóò fi kan ìyá Destiny Boy lára. Ẹ̀yin ọwọ́ òpòrò kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin. Pé bí wọ́n ṣe fọ̀bẹ tí ìyá wọn lọ́rùn tó fẹ́ pa ìyá wọn nìkan lókùn ló lè mú jẹ lórí èpẹ̀. Lọ́gbọ́n wọn bá fẹ́ pé wọn bá fi ọ̀bẹ sí ìyá wọn lọ́rùn wàhálà. Ṣé mọ̀ pé wọ́n edit voice woman yìí? Mi ìfẹ́ kí case Destiny Boy dàbí case Mohbad. Mo tètè fẹ́ pé gbogbo ọmọ Nàìjíríà gbogbo nǹkan tó bá play online kó lè máa react sí. Gbogbo nǹkan tó bá play online kó lè máa react sí. Mo lè fẹ́ pé àkíyèsí yín sí nǹkan kan. Ṣé rántí show kan tí mo ṣe ní ìjẹta àbí jẹrin tí mo play ohun yìí? Let me play it for you. Ẹ jẹ́ kí n sáré gbé wá bóyá màá sáré rí yẹn because èmi máa ń calculate gan. Ó ti yín wọ́n wá case tó máa fi cover case Mohbad kí case yìí má bàa dàbí case Mohbad. I can decide to keep quiet on this matter but no, I won't. I will not keep quiet because I don't want Mohbad case to repeat itself. Ó ti yín ọ̀pọ̀lọpọ̀ yín mi mọ̀ bóyá rántí fídíò yẹn ní ìjẹta àbí jẹrin. Mi mọ̀ bóyá rántí fídíò yẹn ni mò ń wá tí Ìyábọ̀ ń sọ nínú fídíò yẹn pé ìyá kan ń ṣépè fọmọ ẹ̀. Ṣé rántí? Ìyábọ̀ ń sọ ní ìjẹta àbí jẹrin pé ìyá kan ń ṣépè fún ọmọ ẹ̀. Who remember that video? Who remember that video? That video was ìjẹta àbí jẹrin tí mo fi analyse ẹ̀ pé ẹ̀yin ọmọ ẹ má dá wọn lóhùn o. Do you know why I made that video? I knew something is about to happen. Sherry, àwọn people in desperate wọ́n wá story tó máa fi cover story Mohbad by all means. Mi mọ̀ bóyá ẹ rántí video yẹn ní ìjẹta àbí jẹrin. How many of you remember that video? The video was ìjẹta and I was giving an analysis on that video. Ṣé rántí? Ẹ rántí? Ta ló rántí? Good morning, Arike Ade. This is not my main show, but I quickly want to use this show. This is the show. Ẹ máa gbọ́. Ṣé ń gbọ́? Ẹ máa gbọ́. Ṣé ń gbọ́? I do really like her, and she used to wonder why don't I like her. I used to say to her that, for me, I just feel it's annoying. Kí wọ́n máa ṣépè fún ọmọ èèyàn. Kò sí bọ́mọ èèyàn ṣe lè díyàn nú tó. Ṣé rí fídíò tí Ṣèpẹtẹ́rí ṣe yìí? Definitely voice Mama Destiny ti wà níta kí Destiny tó kú. Voice ti ìyá Destiny ó ti wà níta kí Destiny tó kú. Voice ìyá Destiny ó ti wà níta kí Destiny tó kú. Ìwọ tó bá fẹ́ jẹun ọmọ ẹ má lọ sọ́dọ̀ ìyá Destiny o. Ẹ lè ṣòkú Destiny bẹ̀ ṣe ṣòkú Mohbad ní bíbá ẹ. Is it that dákẹ́ for life? Nobody must drag that woman. Nobody
must drag that woman má dẹ̀ bá yín ta tán Yàsín mi ìmọ̀ yá ẹ̀rí mi lè fẹ́ mọ̀ ó ti yé ẹ̀sìn tóun náà dẹ̀ ti ń bá wọn ṣe tẹ́lẹ̀ òun ló kọlu òun náà ó ti yé so ìyá Destiny must probably be part of you guys ṣó ti yé yín mi ò kí ẹ̀ mi ì ṣe fan ẹ̀ wọ́n ẹ̀ lè drag ìyá Destiny níbí ó ti yé yín ṣẹ́rí fídíò tí Ìyábọ̀ ṣe níjẹta yìí ṣó ti yé yín pẹ̀lú voice mama Destiny tẹ́gbé síta yìí ẹ̀ ní jẹ́ tán lórí cyberspace Yàsín nobody must drag ìyá Destiny òun ló gbé nǹkan ẹ̀ ó gbé fóṣù mẹ́sàn-án kò pa jẹ ó bí kò pa jẹ èyí tí ìyẹ́ ò bá ṣépè fún rí ọ tó ò ṣépè fọmọ ẹ rí ọ tẹ́bí ò ṣépè fún ẹni tó gbé lọ́dọ̀ ẹ tí ò ṣépè fún ẹ rí jáde síta do not use that boy ẹ ti waste ẹ̀ ná ó ti yẹn picture tẹ̀dẹ̀ fún wá sí ni pé torí voice màmá ẹ̀ yẹn gangan lè ṣe pa ẹni tó wá pa là mọ̀ ẹni tó poison ẹ̀ àmọ̀ ọ̀tẹ̀ má sàsábẹ̀ voice màmá ẹ̀ abiyamọ ni ó ti yé ṣẹ́rí Yorùbá ni yín nítorí monetization ẹ wá bẹ̀rẹ̀ orí burúkú pàtàkì lórí social media yìí ẹ jẹ́ kí àwọn òbí ọmọ yẹn come on I don't want to listen to ìyá Destiny's voice I don't need her voice ìwọ tó bá gbé voice note ìyá Destiny èpè máa jà ọmọ ẹ let that woman mourn in peace ẹ rí pé nínú voice màmá yẹn olórí burúkú yín you all don't listen to pains you all don't listen to messages in message in voice note you are only listening to the reaction ẹ kọ́ ti video ẹ kọ́ ti voice woman yẹn àbí ẹ fẹ́ lọ wú òkú Destiny padà kẹ́rí fi gba donation Ògún ló máa fẹ́ jẹ́ yín wẹ̀ mí tí jẹ́ wọn kọ́ mi tí jẹ́ wọn dá let the family mourn in peace let the family mourn in peace mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé Ìyábọ̀ ṣe fídíò níjẹta and according to what they said that boy was being poisoned we don't know who poisoned him we don't know who killed him but ó jọ gàté kò jọ gàté ó fẹ́ ṣe méjèèjì tiro egun àtìró wọlé èèyàn àtìró jáde stop interfering into family's affairs let the family be àbí sọ́dọ̀ yẹ ló wà níjọ́ tó kú ṣé yẹ ló wà pẹ̀lú ẹ̀ níjọ́ tó kú ẹ tún ti bẹ̀rẹ̀ orí burúkú yẹn ti bẹ̀rẹ̀ òṣì yín tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín tí bá rí yín tẹ̀ ń gbé voice note ìyá Destiny kiri sí ẹni tí mo rí voice ìyá Destiny lọ́dọ̀ ẹ̀ yẹn ẹ má yẹ kí o gbá kí kàbọ̀rà wà lójú let that woman be I don't know the woman and I don't care to know her because òun náà kì í ṣe èèyàn gidi tẹ́lẹ̀ you don't understand I don't want to know her but ẹ má fi ẹ̀hónú ẹ̀ gẹ́gẹ́ bí ìyá sọ́mọ tó jẹ́ pé ṣàṣà ní ìyá yín tí ò gbé yín gégùn ẹ má wàá mú mà ẹ lóhùn ẹ má mú lóhùn rárá ohun tó bá pa Destiny ní kẹ́ ẹ sọ àwọn tó bá fún lóògùn jẹ ní kẹ́ ẹ sọ ó ti yẹ ohun tó bá pa ní kẹ́ ẹ sọ kò dẹ̀ sáyè pé ẹnìkankan wú òkú mọ́ kò sí tẹ bá tráyè ògùn fẹ́ pa yín ẹ fẹ́ ṣòfò ẹ̀yin gan fẹ́ lálàṣẹ lórí àwọn ọmọ yẹn ẹ fẹ́ ṣòfò ọmọ let us breathe ó ti yẹ yín olórí burúkú yín you don't care for ẹni tó wà láyé ojú wa la ṣe rí tẹ́ ẹ pa gbogbo ẹ̀dá tó wà láyé gbogbo àwọn tó wà láyé lẹ ti pa tán olórí burúkú yín ẹ wá sọ òkú ẹ sọ di ATM tẹ́ fẹ́ fi jẹun tí n bá gbọ́ kò sí bó ṣe lè súnmọ́ mi tó ti bá rí yẹ pẹ̀lú voice note ìyá Destiny má kíkàbọ̀ ẹ lójú gbọ́ ti tèmi mi ìfẹ́ mọ̀ let that woman be let her mourn in peace let her mourn her son in peace nǹkan tí Destiny àti bàbá ẹ̀ ṣe fún woman yìí you all don't know ta ni voice yìí leak sí lọ́wọ́ tó ń wá lo opportunity yẹn fi poisons ọmọ yẹn kí n jókòó lọ́pọlọ ẹ ti ya wèrè ẹ ti ṣorí burúkú ayé yìí ti bàjẹ́ anybody can just play any games láti pààyàn wọ́n dẹ̀ hide wọ́n dẹ̀ jẹ lọ that era has gone era ta wà nísìnyìí a fẹ́ gbọ́ voice note mọ́ ó ti yẹn and nobody mi gbọ́dọ̀ gbọ́ pé wú òkú ọmọ lọ́mọ mi gbọ́dọ̀ gbọ́ ìwọ tó bá dẹ̀ lọ play ìwọ tó bá gbé voice ìyá Destiny sórí page ẹ àdàbí tó bá fi ẹ̀hónú ẹ̀ hàn sọ́mọ ẹ rí àdàbí tí ìyá tó bí ẹ kò bá fi ẹ̀hónú ẹ̀ hàn sí ẹ rí àmọ́ tí ìyá ẹ bá fi ẹ̀hónú ẹ̀ hàn sí ẹ rí tí wọn náà fi ẹ̀hónú tiẹ̀ náà hàn sí ọmọ ẹ rí bí ìyá Destiny ṣe fi ẹ̀hónú ẹ̀ hàn sí ọmọ ẹ tẹ wá kọ̀ tiẹ̀ tẹ fẹ́ fi manipulate má jẹ́ kí n tí ì gbé èpè yẹn délẹ̀ fún ẹ jẹ́ kó gun omi ẹ lọ wá ṣẹ́ṣe
ó ti yẹn ẹ lọ wá iṣẹ́ ṣe ẹ jẹ́ kó gun omi ẹ ti gba voice yẹ ẹ dẹ̀ ti for opportunity ẹ ti fi poison ẹ ó ti kú nìyẹn ẹ dẹ̀ ti sin kò sí pé anybody fẹ́ wú òkú kankan mọ́ let him go and rest see you in the afternoon ó ti yẹ see you in the afternoon and let this serve as a lesson láàrin tọkọtìyàwó ìyá àtọmọ tí yẹ ẹ bá fẹ̀hónú ẹ̀ hàn sí ẹ tó lọ gbé voice yẹ ẹ síta àwọn tó fẹ́ pa ẹ máa fi opportunity yẹn waste ẹ̀mí ẹ̀ tí ọkọ ẹ bá ṣẹ̀ ẹ́ tó fi ẹ̀hónú ẹ̀ hàn tó ti torí ẹ̀ gbé voice ọkọ ẹ síta ìyàwó ẹ ṣẹ̀ ìyàwó ẹ sọ ọ̀rọ̀ kà tó fi ẹ̀hónú hàn sí ẹ Jésù ni ò sọ̀rọ̀ ẹ̀hónú ṣé kò Jésù ò gégùn fún gi ọ̀pọ̀tọ́ àbá náà bí ò fi ẹ̀hónú hàn ta ló nítọ̀hún tí ò fi ẹ̀hónú ẹ̀ hàn never in your life take side when it comes to family let the woman more in peace ẹ má fi ìyá Destiny Boy wá gba donation bẹ́ẹ̀ ṣe ìyá Mohbad gba donation ẹ kórí burúkú yín kúrò lórí cyberspace yìí ẹ kórí burúkú yín kò sí bó ṣe lè súnmọ́ mi tó tí bá rí ẹ kó lọ bá wọn post voice note ìyá Destiny Boy lórí platform ẹ kò sí má tẹ̀ kọ́ gbá yàtọ̀ sí pé mo gbá yẹn blocking má rí ẹ bí olórí burúkú ẹ̀ dání for life let that woman be èwo nínú yín ló ṣiṣẹ́ ọmọ tí ò gbàdúrà kó ń jẹun ọmọ èwo nínú yín ẹ wá mú voice ìyá yẹn ẹ wá kọ̀ tiẹ̀ ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ abẹ́rò pé gbogbo àwọn ìtẹ́ ṣe fún Lizzy ẹ fẹ́ continue ẹ̀ no and for the fact that Iyabo just said something like this day for yesterday it shows Destiny Boy's death is pre-planned and no more kò sí àyè donation bí ó ti kú wọ́n ti sin ó ti lọ sùn energy tẹ́ bá ní ẹ lọ fi tọ́jú ọmọ Destiny Boy mo ò fẹ́ gbóòṣì ẹ bá gbé voice yẹ wá tí bá kì í mọ́lẹ̀ ẹ ní judge analysis méjì lọ pẹ̀lú àwọn èpè tí màá gbé máa fún yín ní èpè ẹ̀yin olórí burúkú olóṣì ìyá Destiny mi ò wá bí wá gbèjẹ o mi ò rí títí ẹ ro ṣó mọ̀ pé Lizzy Anjorin máa wà ní ọ̀tá tiẹ̀ náà ṣó mọ̀ pé ìgbà tí mo sọ pé wọ́n ń pa àwọn ọmọ ológo ṣó mọ̀ pé English ni mo ń sọ nígbà yẹn ìyá Destiny ṣó mọ̀ pé ìgbà tí mo sọ pé Yorùbá ń pa ọmọ ológo ṣó mọ̀ pé ìgbà tí mo sọ wípé Yorùbá ń líkì àṣírí láti fi pa ọmọ ara wọn wọ́n fa ọmọ ológo wálẹ̀ mo ní ṣó mọ̀ pé mo ń sọ pé ta ni kú kàn ta náà tún fẹ́ pa nínú àwọn ọmọ ológo yẹn ṣó mọ̀ pé ò sí nílé ńgbà yẹn ṣó mọ̀ pé o travel I am not defending you here ó ti yẹ I am just after that innocent boy that died because probably wọ́n ti rí voice note yẹn náà fi waste yẹ wọ́n dẹ̀ fẹ́ lù ẹ́ fi gbá game so I am not supporting you and I am not helping you mo kàn ṣe tọ́lọ́run látara ẹni ṣó ti yé because me I am a very real person I am not here to use òkú ọmọ ọlọ́mọ gba donation ọkẹ́ máa da Nàìjíríà rúnú economy burúkú yìí I am not after that see you later guys ẹ pàdé mi lọ́sàn-án.